tó Ọlọ́run Elédùmarè ọba ògo ọba àjíkí ọba jígẹ ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní Ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn Elédùmarè ìbà rẹ o. Ìbà àwọn obìnrin takuntakun akásọ lérí mọ́rẹ̀ẹ̀rù obìnrin bàǹbàǹ tán yanyan, ìbà yín o. Ìbà ilẹ̀ ògẹ́rẹ́, ìbà láàlú ògiri òkò, ìbà yín o. Ẹjẹ́ ojú wa ṣe nílẹ̀ Yorùbá, ẹ̀mújẹ́ nílẹ̀ Yorùbá ó bàjẹ́. Tó kí ló mú wá sórí ìkànnì lénìí ni pé ẹ rí pé ó fẹ́ sọwọ́ alálẹ́dé lénìí, kò sí tó fà á tó ju àwọn nǹkan tá à ń bá pàdé látàárọ̀ tá a ti jáde kúrò nílé. Location tí mo wà ẹni kó yàtọ̀ síbi tí wọ́n ti ń ṣe program. Mo ní nǹkan ṣe nípínlẹ̀ Ondo. Ìpínlẹ̀ Ondo ni mo wà lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ọba tó ní kápọ̀ ọlá alágbára lórí gbogbo tó sọ wa débi ó sọ wa padà sí ilé láyọ̀ àtàláfíà àtàwọn tá a jọ wá. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóṣèlú ilẹ̀ Nàìjíríà ni. Níbi ijọ́ mélòó kan sẹ́yìn mo sọ̀rọ̀ kan pẹ̀lú ìtara. Mo ní ìjọba tá à ń ràn lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí tẹ́ ẹ bá wò ó kò dùn máwọn aráàlú nínú. Mùdùnmúdùn ìjọba ètò òṣèlú tí à ń ràn lọ́wọ́. Àwọn èèyàn dẹ̀ máa ṣàpèjúwe rẹ̀ pé ìjọba Yorùbá ni ó wà ń ta. Tara ni àwọn èèyàn. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, ara ni àwọn èèyàn o. Bàbá Bọ́lá Ahmed Tinubu ó mọ bó ṣe ń play game ẹ̀. Ó lè play game ẹ̀ kó replay kó jẹ lọ 2027 kó di president Nàìjíríà padà. Ṣùgbọ́n òdodo bẹ̀ táwa ò níye sọ ò ní pé ara ni aráàlú. Wàláì. Ẹ wo ètò ọrọ̀ ajé, ẹ wo ètò iná títàn faraàlú, ẹ wo ètò ọ̀nà tó yè kóró, gbogbo ẹ̀ ló kù díẹ̀ káàtó. Ọ̀dọ́ onítọ̀tọ̀ ara àwọn ibì kan tẹ́ ti dáwọ́lé tẹ́ ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n kò tó. Bẹ́ẹ̀ náà ni nípa ètò ọrọ̀ ajé arígbìyànjú yàtàkìtìyàn yín, ṣùgbọ́n kò tí ì kẹ́sẹ̀ járí. Bẹ́ẹ̀ náà ni nípa ètò iná tó mọ́lẹ̀ kedere, ibẹ̀ yẹn tí ẹ gbá máàkì rárá nínú yẹn. Bàbá gbá máàkì. Ẹ lọ wo gbogbo, kò wá síbi tẹ́ ẹ dé ní stéètì tí iná ti dáa. Gbogbo bí tá a wà yìí sólà everybody ń tàn. Inú òtẹ́ẹ̀ tí mo wà yìí sólà náà tàn bẹ́ẹ̀. Sólà. Ẹni bá fẹ́ ṣòwò tí ó jèrè lórílẹ̀‐èdè gbọ́dọ̀ ní sólà tó bá ti jẹ́ owó tó nílò ná. Bàbá nǹkan ò dáa mọ́ lérí nípa ọ̀rọ̀ náà. Dókítà náà tá à ń pariwo pé ọkùnrin Adébáyọ̀ Pẹ̀kẹ́lẹ́ Mẹ́sì yìí ò mọ nǹkan kan. Ẹ̀rù pàfin ṣe yẹ̀yẹ́ ni. Èèyàn lọ mú price iná ó hàìkì ẹ̀. Gbogbo ayé pariwo lọ, ṣé náà ti wá tàn lénìí? Ṣé náà ti tàn? Kì í ṣe tó yẹ kẹ́ mú ṣe lẹ́ mú ṣe. Ìjọba Nàìjíríà kùnà gan lórí àwọn kankan. Àwọn ìgbésẹ̀ tẹ́ máa ń gbé ó jìnnà síbi tí ó yẹ kí ìgbésẹ̀ ti dìde. Àwọn èyí. Yes, who is it? So ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi jàre, mo ní àlejò kékeré kan ni, àlejò gbangba lọ́tí kékeré. So nípa ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ tá à ń sọ lọ, iná yẹn pọ̀ débi pé tẹ́ bá wo ètò náà kò dá mọ́ lórílẹ̀‐èdè. Gbogbo àwọn èèyàn ń kérora nípa ọ̀nà worst débi pé ẹ̀yin gan ẹ̀ lè àwọn ọ̀nà tó tí ẹ̀ tí ì dáwọ́lé ẹ̀yin gan ò lè rìn. Ẹ̀yin fúnra yín tẹ́ bá rìn ẹ̀ mọ̀ ojú ọmọ tì í ni pé ìjọba orílẹ̀‐èdè nínú orílẹ̀‐èdè làwọn ọ̀nà ti rí báyìí. But
àwọn tí ń tukọ̀ orílẹ̀-èdè ò ní tìjú. Tó bá jẹ́ pé ẹni tó ní tìjú ni wọ́n ni, irú Àtíkù kò ní gbéra pòun tó fẹ́ ṣèjọba lórílẹ̀-èdè again. Wọ́n rí àwa tá a wà nílùú ibi òmùgọ̀. Irú ẹ̀ ni mú àwọn gọ́vnà tí wọ́n ń convert sí APC lójoojúmọ́ tá à ń rí nígbà tá a ní 36 states tí almost 30 governors ti cross over sí APC. So ṣé kò ti yé yín pé wọ́n ti burú orí àwọn aráàlú pé àjámọ̀ kankan, pé ọ̀rọ̀ wa ò nítumọ̀? Ìdí nìyí tí mo ṣe ń try láti jẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ mọ̀ kí ni tí ń ṣẹlẹ̀, níbo là ń bọ́ ọ̀rọ̀ lóyìn lọ. Ẹ wá wò ó, tẹ́ ẹ bá wá rí wípé àwọn kan pariwo pé àwọn fẹ́ kí ẹ̀yà àtàwọn kó kúrò lára yín kán lè bá a nísinmi, ẹ mú àwọn ẹ̀yà yìí lọ́tà. Àwọn tó bá jẹ́ àjìjàgbara wọn, ẹ mọ fọlọ́pàá lé wọn kiri àti kú. Ẹ mọ dẹkú sí wọn lọ́tún, dẹkú sí wọn lósì. Gbogbo kí ni ìrẹ́ rí ẹ ń mú jẹ lénìí, ó yẹ kẹ́ ẹ rántí ọ̀la pé ẹ lè má rí mú jẹ lọ́la, torí pé yóò padà bá fáyà ńjọ́ kan. Gbogbo tẹ́ ẹ rí mú jẹ lénìí, ẹ lè má rí mú jẹ lọ́la. Kò síbi tá a dé, ìlú Ọ̀wọ̀ lénìí kò sí ná. Bí Ọ̀wọ̀ ṣe tóbi tó, iná NEPA àwọn ò rí iná NEPA lò. Gbogbo wọn solar everybody ń tàn lọ. Solar every corner, solar every corner. Kò síbi tá a dé, every corner ẹ bá solar. Àkúrẹ́ ni solar. Nígbà tí capital city bá ti ní solar, tí wọ́n ti lo solar, kí ló bá àwọn ìgbèríko yòókù tí wọ́n fi nílò? Total hotel àwọn náà rí láì lórí generator àti solar. Kí wá la rí iná fún? Kí ni pẹpẹlẹ mẹ́sì ní òun fẹ́ increase price iná fún? Kí ló create ìbánisí fún? Dèmí tí ò láṣeyọrí, tí ò ní ojútùú, gbogbo ẹ̀ kàn fọ́jú papọ̀ mọ́ra wọn. Kátìkù máa tó gbégbá bò. À ń bá ṣàlàkọjà àìdá. Ẹ tún ránṣẹ́ pé agarabiawu tó nàtíkù. Nígbà tí Nàìjíríà rí pé Tinubu o, ìjọba rẹ̀ lé o, ará nílùú o, ẹ wá mú solution, ẹ tún wá lọ́gbà ti kù wá. Ẹ dákun torí Ọlọ́run, ṣáwa là ń ṣẹra wa nílùú ìní, àbí ìlú ìní ló da orí wa rú, àbórí wa ti dàrú? Torí kò yé èèyàn mọ́. Tẹ́ ẹ bá mú chapter kan, ẹnìkan sọ̀rọ̀ kan, ó ní tá bá describe Nàìjíríà fún ẹ, ó ní tó bá sọ pé Nàìjíríà ò yé ẹ, tó bá sọ pé Nàìjíríà yé ẹ, ó ní ò tí ì tọwọ́ bọ̀ ni, tó bá tọwọ́ bọ̀ dáadáa, ó lè rí pé Nàìjíríà ò ní túmọ̀. Ó ní wọn ṣàlàyé Nàìjíríà dáadáa fún ẹnìyẹn ni, pé Nàìjíríà kọjá level pé ẹnìkan sọ pé mo mọ Nàìjíríà bó ti rí. President Nàìjíríà gan ò dá Nàìjíríà mọ̀. Ẹ gbọ́ nǹkan tẹ́ni yìí sọ nípa bílù ti rí, nípa Àtíkù. Ẹ gbọ́ ohun tó fẹnu ara rẹ̀ sọ. Ṣé ẹni pé léyìí là á sọ pé kó lọ bá Bọ́lá Ahmed Tinubu takàngbọ̀n? Ẹni tó ń gan ọkọ rẹ̀ inú àrọ̀fọ̀ ló wà. Èyí náà gbọ́. The biggest in Africa in aluminium smelting. It cost federal government $3.5 billion to set up that ASCOM. But what did Atiku do with it? Atiku sold it for $130 million. Do you have facts? I am telling you, I am quoting figures. In fact, there are documents that state this. $130 million. Something that cost federal government $3.5 billion. The biggest in Africa. Assuming that ASCOM is still functioning, you know the number of jobs I would have helped the Nigerian economy and the people of Akwa Ibom State. So that was not the only one. That was not the only one. Delta Steel Company, it cost federal government $1.5 billion to set up that steel company. But Atiku sold it for $30 million. What about Oshogbo Steel? Are you very sure about this? I am quoting Oshogbo Steel Rolling Mill. In fact, there's what they call National Union of Electricity Employees. They even accused Atiku around June this year, when Atiku talk about a 3-point agenda. They say he's coming to continue what he started. He plunged Nigeria into this situation that we found ourselves. Most of these assets that were sold with the aims of revitalizing them and making them more functional. According to President Goodluck Ebele Jonathan, in 2011, he described them as massive failure, the privatization policy.
Obasanjo wrote a book. Obasanjo picked Atiku after Atiku won governorship election in Adamawa State. He was supposed to be sworn in as governor of Adamawa State. But Obasanjo picked him to be his running mate and subsequently the vice president. Obasanjo wrote a book called My Watch. If you read My Watch, page 31, Obasanjo accused Atiku that the resources Atiku stole from Nigeria can feed 300 million Nigeria for 400 years. Ikot Basi was the biggest in Africa. Òun lẹ gbọ́ lọ yẹn. Gbogbo tó bàjẹ́ lórílẹ̀-èdè yìí ọwọ́ Àtíkù ló ti bàjẹ́. Àwọn náà da omi gbogbo àìlójútùú ìlú yìí. Àwọn ni wọ́n sọ dà báyìí. Ṣé Nàìjíríà ò ní candidate míì tí wọ́n lè gbé lẹ̀ ni? Ó tún wá jẹ́ ìran Fúlàní. Níjọ́ òde Fúlàní kan kú ńbẹ̀. Tí Fúlàní kan tó ti ń gbé gbá pọ̀ òun fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì. Ìlú yìí ti sú èmi iṣẹ́ wàláhì, ó sú everybody, ó sú gbogbo èèyàn. Ẹ jẹ́ káwọn tó bá ṣetán àti kúrò lára Nàìjíríà ẹ jẹ́ kí wọ́n máa lọ. Olúkálùkù lọ dá tún ilé ẹ̀ ṣe. Tó bá jẹ́ pé báwọn nǹkan ṣe fẹ́ pé kó máa rí rèé tí ò ní lójútùú. Torí kò lójútùú. Àṣà tax ẹgbà tax lọ́wọ́ àwọn èèyàn owó epo ẹ̀ ní kó wọ́n gbogbo nǹkan láti bí ọdún mẹ́ta tí wọ́n gbà bá Bọ́lá Ahmed Tinubu ti fowó jọ owó rọ̀ ọkọ̀ lórí epo. Ìrànlọ́wọ́ owó lára Nàìjíríà rí lénìí látọ̀dọ̀ ìjọba. Dúpẹ́ ẹ̀tọ́ lẹ́ẹ̀ máa gba tax yẹn ti bẹ̀rẹ̀ báyìí tí ẹ̀ ti ń gbà láti January. Mo dẹ̀ sọ fáwọn èèyàn pé ẹ bèrè lọ́wọ́ pé kí n fẹ́ fowó yìí sí fún wa. At the end of the day Fúlàní tí ó jí ní ń bọ̀ yìí òun náà lẹ́gbọ́ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lọ́tẹ̀ gbọ́ tán sí. Ibẹ̀ ọ̀rọ̀ ti Nàìjíríà nìyẹn. Ẹ jẹ́ wá bọ́ sí abala títí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ènìyàn mi, mò ń kígbe insecurity ní gbogbo ìgbà pé ojú lalákàn fún fi sọ orí. Tẹ́ bá dé Oǹdó, tẹ́ kúrò ní Àkúrẹ́, tẹ́ bá ti kúrò l'Ákúrẹ́ tán tẹ́ lọ sí Ọ̀wọ̀. Ìlú kan wà tán ń pè ní Ọ̀gbẹ̀sẹ̀ yìí kẹ́ tó dé Ọ̀gbẹ̀sẹ̀ ẹ kọ́kọ́ kan àwọn abúlé Fúlàní ẹ̀yin fún ara yín ẹ fojú ara yín rí. Ibẹ̀ yẹn ta ló tulẹ̀ ibẹ̀ fún wọn? Torí ń bọ̀ àwọn láàmú dẹ́ẹ̀dẹ́ ẹnìkan ní ó tulẹ̀ ibẹ̀ yẹn fún wọn pé wọ́n máa lò ẹ lọ́bẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ ní Gèrí. Ìtàwùsá pè ní Gèrí ní ìlú wọ́n ti sọ bẹ́ẹ̀ di ìlú wọ́n ti sọ di Àǹgwá. Agbègbè kan Àǹgwá ní agbègbè wọ́n ti sọ di agbègbè àdúgbò kan lára Àkúrẹ́ ni wọ́n rọra kírètì jáde kúrò wọ́n pè bẹ́ẹ̀ ní Ṣàṣà. Ìyẹn wá kéré kẹ́ tó wá lọ kan tẹ́ bá ti kúrò ní Ọ̀gbẹ̀sẹ̀ tán tẹ́ ń lọ sí Ọ̀wọ̀ ẹ tún rí mi abúlé Fúlàní náà tún ni rẹpẹtẹ bí iná. Wọ́n wá ní níjẹta àbí ìjẹrin mọ́júmọ́ pé ẹ̀mí tó bọ́m̀bẹ̀ yẹn ò níye tí wọ́n jí gbé tí wọ́n pa. Àmẹ́ni tí ó yanjú ọ̀rọ̀ àárín àwọn ọba aládé dẹ̀ kún bẹ̀, ọba aládé ń bẹ l'Ákúrẹ́, ọba aládé ń bẹ l'Ọ́wọ̀. Kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ìrìn àjò yẹn? Ibẹ̀ yẹn wá kún fásán Fúlàní wọ́n tẹ̀dó síbẹ̀ tán ló gbèsè ayé tí ò sẹ́nibọ́dì tó lè jẹ́ wọn lọ́wọ́ rẹ̀ wò. Wọ́n dẹ̀ ń gbọ́ pípa gbígbé lójoojúmọ́ ládùúgbò yẹn. Àwọn ọba Àkúrẹ́ àtọ̀bọ̀ Ọlọ́wọ̀ adúró ọba kàǹkà méjì nílẹ̀ Yorùbá tó gbórí kì í sọba kékèké o. Tá bá ń dárúkọ Déjì tìlú Àkúrẹ́ àti Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ sọba kékeré ni wọ́n nílẹ̀ Yorùbá. Èyàn nìyẹn mi. Ẹ̀yin tẹ́ bá wá láti gbègbè yẹn pé àwọn ọba yín ṣàkíyèsí tí wọn àwọn ọba lákíyèsí lọ́wọ́ ẹ̀pọ̀n bàbá ṣàkíyèsí torí bàbá wa ni wọ́n jẹ́. Ẹ pè wọ́n ṣàkíyèsí ẹ jẹ́ kí wọ́n tọwọ́ wọn bọ̀wé ń bẹ̀ yẹn tàbí kí wọ́n wá àwọn tí wọ́n gbórin tá lè fi ṣe ẹ̀ẹ̀kan ládùúgbò yẹn tí wọ́n máa mójútó because ọlá ilẹ̀ Yorùbá ó jẹ́ èmi lógún ló jẹ́ kí n máa pariwo ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà. Ìyẹn wá kéré mi ì rí bẹ́ẹ̀ cover torí ìrìn àjò tí mo wá mi ò gbé mọ́tò mi wá mo tẹ̀lé yẹn wá ni so mi ì rí cover.
ìkan wà tí mo wá ní lọ́wọ́ information kan wà tí mo ní lọ́wọ́ tó bá àwọn ọba tó wà lágbègbè Rẹ́mọ tó bá wọn náà wí títí wọn yìí ti wà obvious ẹ hàn pé the busiest road ní Nàìjíríà ní Ìbàdàn expressway ẹ lọ sí Ògèrè Rẹ́mọ ní kí la máa ń pè tógèètì àárín ẹ lọ wò ó ibẹ̀ yẹn gbòòrò ju agbègbè títí Oǹdó tí mo sọ yìí lọ ibẹ̀ yẹn ti di ìlú pátápátá ó tóbi ju ìlú mi lọ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ ọba aládé tó jẹ́ pé àwọn kìkìdá Fúlàní ni wọ́n wá páàkì tírélà lọ màá fi fídíò rẹ̀ hàn yín ẹ̀ rí wọ́n wá páàkì tírélà lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ni mo rí wọn tó ń ṣe bí ọlọ́ba níbẹ̀ wọ́n ní ilé aṣẹ́wó wọ́n ní oríṣiríṣi gbogbo activities tó wà ń gbòòrò ló wà ń bẹ̀ mo wá ń wo àwọn ọba ilẹ̀ Yorùbá dẹ̀ gbẹnu dákẹ́ wọ́n ń wòran ẹ má bínú pé mo sọ pé ẹgbẹ́nu dákẹ́ ẹ má bínú sí mi ọ̀rọ̀ kà mí lára nínú ló gbé mi ẹ ń fi iná sọ̀rọ̀ ìlẹ́sọ̀ yìí bàbá wa ẹ má jẹ́ káwọn pípọ̀ yóò tẹ̀ ìgbérù wá wọ́n tẹ̀ ń pariwo lójoojúmọ́ pé wọ́n fẹ́ fogun jalè Yorùbá ṣé tẹ́yẹ bá mú yàn tábà fẹ́ strike ládùúgbò yẹn sápá àwọn tó wà ń bẹ̀ ó ká nígbà tí ẹyin odidi ilẹ̀ tó yẹ kó tọmọ ìyá yín bá débẹ̀ ẹ sọ látàpá ni ọmọ ìyá yín kẹ́kẹ́ bàbá ará Ògbómọ̀ṣọ́ kan ló lọ dúró sí Ògèrè Rẹ́mọ tí wọ́n á ṣe fada báwọn ilé ìṣe yìí ẹ ti sọ dìjà mọ́ lọ́wọ́ bó fẹ́ gba lẹ́yìn ni kí wọ́n làwọn ilé yìí ṣe kí ni wọ́n ṣe ẹ kíyè sára ní Sábóngèrè ní Kánò àti Kaduna ẹ lọ wo bẹ̀ ẹ lé gbogbo mi tó pé Sábóngèrè ẹ lé bá Yorùbá nìkan bẹ̀ ẹ bá ẹ̀yà mi ń bẹ̀ ẹ sì bá ẹ̀yà Fúlàní ń bẹ̀ tí wọ́n jọ mọ̀ lògbà ẹ wá lọ ti bíbà yìí ẹ̀yà Yorùbá mélòó ló wà ní Ògèrè Rẹ́mọ mélòó ló wà nílé tó wà ní títàn Oǹdó Ọ̀wọ̀ Sákúrẹ́ tí mo ń sọ yìí. ó gba àkíyèsí tó gbé mi wá sórí ètò lálẹ́ yìí nìyẹn ẹ jọ ẹ̀yin bàbá wa ẹ tètè ẹ wá ẹ pa kìtì mọ́lẹ̀ because jọ́ tí kìíní yóò bá di wàhálà ipa yín ò ní ká ipa wa ò ní ká o torí tó bá kan Rẹ́mọ yóò kan Ìbàdàn tó bá kan Rẹ́mọ yóò kan Ìrágbèjì èmi tí mo sọ Rẹ́mọ mọ tí mo sọ gbógun ṣe wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ tó tú òde Ọ̀yọ́ rèé ó sì tún gbé láéláé wọn ò róde Ọ̀yọ́ tẹ̀mọ́dò ní gbógun ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tógun ja Àfọ̀njá rèé tí lọ́ọ́ fi bọ́ sọ́wọ́ àwọn ará Òkè Ọya gbógun ṣe ja Àfọ̀njá rèé o tó fi bọ́ sọ́wọ́ àwọn ará Òkè Ọya tó jẹ́ pé lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ńlẹ̀ Yorùbá ní ló ń kúnlẹ̀ fún emir láàfin rẹ̀ àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lé ní màá tún fi fídíò kan hàn yín ọba Ìnísà àbí kí wọ́n porúkọ ọba yẹn bọ́dẹ̀ ọgọ́rọ̀pọ̀ ọba Ìnísà ni mi mọ̀ pé ọba kan láti ilẹ̀ Èkìtì ni tọba yẹn lọ tó gbé lẹ́kẹ̀ sọ́rùn tó lọ fi dọ̀bálẹ̀ gé níwájú ọba Ìlọrin nítorí pé gbogbo wọn ò mọ nǹkan kan wọn ò mọ ipò tí wọ́n dì mú nílẹ̀ Yorùbá ọba ẹ̀ẹ̀mejì lọ́ba yẹn wólẹ̀ fún emir Ìlọrin ọba emir Ìlọrin yìí sọba ipò lẹ́fù baálẹ̀ ló wà torí kò ní adé agbára lórí ju Láwàní lọ Láwàní ò sì kan ìran tiwa kí ni ó mọ ọmọ ẹni wọ́tọ́ ọdẹ adé sórí lọ́mọ tẹ̀fẹ́ni tí ń díwé Láwàní ó túmọ̀ sí pé gèlè ìyàwó rẹ gan ó ṣàgbà adé tó wà lórí rẹ nìyẹn ìwọ́tọ̀ ọba ti lé ń fi adé orí tó o fi ń dọ̀bálẹ̀ fún ní gèlè ó túmọ̀ sí pé gèlè ìyàwó rẹ ojú adé tó gbé tó wà lórí rẹ lọ tọrọ adé ò bá yé yín dáadáa torí ẹ̀ mo ti ṣe fídíò tí mo ṣe lọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń fi ń jọba ẹ̀rọ wà ń bẹ̀ ẹ̀rọ ẹ máa ṣe DNA àwọn èèyàn kẹ́ tó gbọ́ba lé wọn lórí wọ́n ní tí kìnìún bá bímọ sínú aginjù rere wọ́n ní lára ọmọ rẹ̀ wọ́n ní wà bí ọba kò ní jìnnà sí ṣé wà bí ọba wà lára àwọn ọmọ ọba tó ní mọ́ ìbéèrè mi rèé mi ì ní jẹ́ kọ́rọ̀ yóò pọ̀ jù báyìí lọ mo kàn fẹ́ kẹ́ yẹ̀yàn mi kẹ́ ẹ jírí ọ̀rọ̀ yìí wò ni kẹ́ ẹ sì jẹ́ kí kẹ́ bá tàn mọ́lẹ̀ sí kẹ́ ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé pàápàá jùlọ láwọn eré àti mo fẹnu sọ ẹjọ́ ẹ jẹ́ káwọn fídíò yìí ó débẹ̀ ká lè ṣe àmójútó gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kó tó di pé yóò bọ̀ sórí èmi ti yín tòótọ́ títí láti máa mú àkọ́tún ètò mi wá
sórí ìkànnì yìí èmi ni bàbá àṣà ó dáa.